Famous on the mix. Ẹja àjọgbọ́ ẹja àjọgbọ́ ẹwà Yorùbá lórí online social media lórí Facebook, Instagram, lórí YouTube atọ́kùn ètò wa Arábùṣọlá Adé Aburúmáṣe ọ̀jẹ̀ta ẹ̀kọ́ ọkọlá bá kẹ́ méjì papọ̀ méjì dàlúdò pèdèpèdè pátá o. Òun náà ní táyé máyà tàmí àgbáyé òun lèmi gan ń gbọ́. Nàìjíríà ìlú mi, ìlú olómìnira, ìlú tó ń ṣọ̀ fún wàrà àtọyìn. Kí ló dé tọmọ ẹlẹ́ran jẹgun? Èyí ti rí tọmọ aláṣọ ń wà kísà nílẹ̀ tiwa. Ẹ̀yin ìjọba wa mo fẹ́ kí ẹ ṣòrònú pìwàdà. 60 ọdún rèé o tá ti gbòmìnira, kí ló wá dé tómìnira ṣe wá ń dogun? Òmìnira ń dọ̀tẹ̀ nílẹ̀ tiwa lọ́jọ́ gbogbo. Abọ́lálé òmìnira wá dominira fún mẹ̀kúnnù. Gbogbo olórí ní Nàìjà, olórí gbogbo nílẹ̀ òmìnira, ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣe kó yanjú, ẹ ṣe àtúnṣe kó lè dára fún tẹrú tọmọ, kí gbogbo ọmọ Nàìjà tó ń bẹ lájò pátá ó darí wálé, kí gbogbo wa lè gbégbá ọpẹ́, kí kó wa ó máa gbé ní ìrẹ́pọ̀. Arábùṣọlá o, Mègídà gbogbo pèdèpèdè, ó yá gbóhùn sókè kí o wá ṣí wọn létí torí etí inú lẹ́jọ́ ń lò. Akú ọdún akúyèdún aṣọ̀pọ̀ ọdún láyé láàyè àti láàyè rẹ gbogbo ọmọ Nàìjíríà pátápátá. Ṣe mi mo ṣèbá Ọlọ́run ọba Elédùmarè, ìbá ọlọ́run ọba tó nílé ayé, ọba lèwí lè ṣe, ọba àná bẹ́ẹ̀ ni, ọba tó tún já mi sí dàsìkò yìí. Kábíyèsí rẹ̀ Elédùmarè mo ṣèbá. Ìbá ìmáàmù àgbà àròlé kan ṣoṣo tó ń bẹ ní gbogbo àgbáláyé pátápátá káfàtà, mo ṣèbá wọn, òjíṣẹ́ Elédùmarè ni. Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá ẹ̀yà kan ni tó ṣe gbòógì nínú ẹ̀yà tó ń bẹ ní Nàìjíríà. Ẹ̀yà tí ò ṣe fọwọ́rọ́ tì sẹ́yìn ni nínú ẹ̀yà tó ń bẹ ní Nàìjíríà. Ẹ̀yà tó jẹ́ pé aṣíwájú ni nínú ẹ̀yà tó ń bẹ ní Nàìjíríà. Wàláhì ó dá mi lójú tí ilẹ̀ Yorùbá ẹ̀yà Yorùbá tá a bá yàn tá a yanjú tá a dúró déédéé, wàláhì Nàìjíríà dáa. Láti bí 60 ọdún sẹ́yìn. Ìbá bàbá tó bí mi lọ́mọ Àdìsá ẹ̀kọ́, ọmọ oníṣàgá Òkúmasì, ọmọ arérewó tí ò ní gbàgede, ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní Ṣàgá nílé bàbá tó bí mi lọ́mọ. Bàbá mi lọ́mọ Yésùfù bá ń gbóṣe ìlọ̀ Ládòdò nípínlẹ̀ Ògùn. Bàbá mi tó ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè
Èdùmàrè bá mi fi oríjì bàbá mi lọ́run. Ìyá tó bí mi lọ́mọ mo ṣe bá yín ó ń bẹ láyé ó ń bẹ láàyè ó ń bẹ láàyè rẹ. Ìyá mi alájà màmá ara ọmọ àjànórò ọmọ sàláwù agbére nígbè ìgbésà ọmọ ilẹ̀ ọmọ adábùdó kéré ọmọ ọ̀dọ́ àmìrò èsè ọ̀gbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkè ṣọṣọrọ bomi ọmọ olúbàmẹ́sì ọmọ àjànà ńlá lòdì ègbé. Ìyá mi ẹ̀gbọ́n àjànórò fún gbogbo ìgbésà káfàtà mo ṣe bá yín mo ṣe bá yín. Ó ti jù bẹ́ẹ̀ lọ Alhaji àgbà ó ti jù bẹ́ẹ̀ lọ mo ṣe bá gbogbo pèdè pátápátá tó ti ń pèdè kémi tó máa pèdè mo ṣe bá gbogbo pèdè nígbà tí mi ń pèdè mo ṣe bá gbogbo pèdè tó tún ń bọ̀ lẹ́yìn látòrí bàbá mi AYB Adérójú ọmọ Adépọ̀jù ìbá yèyé mi ọmọ Mọ̀lẹ́yẹ Balógun ìbá gbogbo àwọn ọ̀gá mi pátápátá látòrí Bánjọ ọmọ Ọ̀jẹ̀dèjì mo ṣe bá yín mo wá ṣe bá ọ̀gá mi tó ti papòdà ọmọ Kẹ́hìndé Gbẹ̀gbọ́n Ayọ̀dèjì Ayọ̀lá ọmọ bàbá ní Olúyọ̀lé Ọlọ́run bá mi foríjì gbogbo ọ̀rọ̀ pátápátá mo ṣe bá yín o mo ṣe bá. ṣá ti bọ́ lóko ẹrú ṣá àti ìbọ̀ àṣìwà lóko ẹrú lọ́gbọ̀ọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yá àṣìwà lóko ẹrú. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mi tó wá pé Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá tó gbọ́mọ pọ̀n ọmọ mẹ́ta ló gbé pọ̀n òwe tá a ṣe ẹ̀là lórí òwe yẹn àtúnfúnra wa lórí àmọ̀ràn àwa sọ̀rọ̀ lórí iṣẹ́ ọpọlọ kí láà fi bára wa sọ̀rọ̀ lẹ́nìí òwe wo ló jọ ohun tá a lè fi bára wa sọ ooo mò ń bọ̀. ẹ̀mọ́ tó kọ́kọ́ wá sí mi lẹ́mìí ni pé òwe tó kọ́kọ́ wá sí mi lẹ́mìí ọjọ́ tọmọdé bá kọ́kọ́ dìde ọjọ́ náà kọ́ ló rìn ṣùgbọ́n òwe yẹn ò bá wa mu rárá látọdún kèlò jẹ́ kò yẹ ká ti rìn ká ti yan fandafanda kí ló dé Nàìjíríà go bẹ̀tà kó tó di pé ruwa ìdílé ayé àtúndàgbà tán Nàìjíríà go bẹ̀tà ọdún wo ló máa bẹ̀tà ọdún wo ló fẹ́ bẹ̀tà kò tí ì yé mi o ẹ bá mi dáhùn o. òdodo ọ̀rọ̀ t'Alhaji àgbà sọ yìí kọ́nà bá kó forí jòkó ọ̀run MFR tó nírèsì bá pọ̀ tó lóhùn òfin gbámọ́ èyí tó ti fi sílẹ̀ kò ní parun láéláé ẹ wò gbà tí wọ́n ti ṣe àwọn wọ̀nyí ó sì tún bá mu dasìkò yìí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ mo fi mu wá pé a kì í bá ní rìn ká má mọ̀ sí ẹni a kì í bá ní rìn tàbí a kì í bá ní gbé alẹ́ tó bá yá kì í bá ní gbé ká má mọ̀ sí ẹni owó yìí lọ báyìí àsìkò tá a lè pa owó yìí bóyá ó ṣeé ṣe kí wọ́n á fẹjọ́ ọ̀rẹ́ ẹ̀ sùn ẹ́ kó wọ́n á fẹjọ́ ọ̀rẹ́ ẹ̀ sùn ẹ́ tó rẹ̀ ti mọ ìwà tọ́rẹ̀ ẹ̀ ń wù tó bá jẹ́ wà tí wọ́n sọ pé ọ̀rẹ́ ẹ̀ ṣe yẹn ló wù àfi kó yá bẹ àwọn tó wọ́n á fẹjọ́ ẹ̀ sùn ẹ́ tàbí ọmọ tó bí ló wúrú ìwà yẹn ló wọ́n á fẹjọ́ ẹ̀ sùn ẹ́ àfi kó yá bẹ wọn ẹ ṣàjọ nítorí tọ́lọ́run máa bá sọ̀rọ̀ ẹ má bínú kó bẹ wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé ìwà tí ọ̀rẹ́ ẹ̀ kì í wù tàbí ọmọ ẹ̀ kì í ṣe tó ò rí lọ́wọ́ ọmọ ẹ̀ rí àkọ́gbọ́n mu àìrọ́rọ́rọ́rọ́ kò rí bẹ́ẹ̀ ọmọ tèmi kọ́ ó máa jẹ́ àjèjì fún ó máa jẹ́ kàyéfì fún ẹ
nítorí pé ìgbà tó ti ń bá ọmọ yẹn gbé kò wúrú wà yẹn, ìgbà tó ti ń bá ọ̀rẹ́ yẹn rìn kò wúrú wà yẹn. ẹ wá wòran, ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí Alhaji Àgbà sọ lórí ọ̀rọ̀ Nàìjíríà tí kò bá mu. A kì í bá ní gbé ká má mọ̀ ṣe ẹni. 60 ọdún ní Nàìjíríà báyìí, àwa náà àti lé ní 50 ọdún láti ìgbà yẹn sásìkò yìí. Ká tiẹ̀ yọ ọdún 10 kó ń bẹ̀ ká ní pé ká pé 40 ọdún, nítorí pé láàrin ọdún 10 yẹn ká bá pé àti ìmọ̀ kankan àti ìdákan mọ̀. Ṣùgbọ́n láti bí 40 ọdún yẹn ṣé ọ̀rọ̀ yẹn yàtọ̀ di àsìkò yìí? Kó yàtọ̀, ibo là ń lọ. Níbo là ń lọ òṣèlú Nàìjíríà, olórí Nàìjíríà, ibi tẹ́ bá ń kó wáré ẹ rí fún wa náà. Ẹ jẹ́ ká mọ̀ kí ló ń ṣẹlẹ̀. Oríṣiríṣi ẹ̀yà láti lò, a ti lo ẹ̀yà Yorùbá ṣùgbọ́n ẹ̀yà mẹ́ta, ẹ jẹ́ ká pè bẹ́ẹ̀ ẹ̀yà mẹ́ta lánàá di Nàìjíríà mú nígbà tí wọ́n gbòmìnira lásìkò náà. Ẹ̀yà mẹ́ta, Yíbò ti ṣe, Haúsá ti ṣe, Yorùbá ti ṣe, àwọn ọmọ Odùduwà a ti ṣe kì í ṣe pé a ṣe ojúlówó, a ṣe fìdí hẹ́, a ṣe kó má yàtọ̀. A tún wá lo ológun kò yàtọ̀, a lo alágbádá. Ó dáa náà, ibo là ń lọ. Kò dán mọ́rán. Àti ẹ̀ ní rí bóyá ẹ̀ tí ẹ̀ máa wá, bóyá ẹ̀mẹ́ni tó ń pèdè látàárọ̀, bóyá ẹ̀mẹ́ni tó ń sọ̀rọ̀, nítorí pé mo wò pé ọdún la fẹ́ ṣe fún èdè wa Nàìjíríà. Ọdún la fẹ́ ṣe, a fẹ́ bára wa yọ̀ ni. Nínú àbára wa yọ̀ yẹn a fẹ́ ṣera wa létí. Orúkọ mi ò yí padà náà, èmi náà kúkú ni o. Èmi ò yọ́ nítorí ṣe wá sí mi lórí ẹ̀mí bọ́lá màrè ṣe ní ká ṣètò lé nìyẹn, ẹ sì bá wa gbà bẹ́ẹ̀. Orúkọ mi ò yí padà, Arábù yàn ni, Arábù Ìṣọ̀lá. Nàìjíríà àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàfàtà akúrú má ṣe yíyan jẹ ẹkùn ọkọ làbàkẹ́ méjì pọ̀. Èmi tí mo ru ọ̀rọ̀ sórí, tí mo fọ ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀ tọ́rọ̀ gangan wá mú mi ní tẹ̀ kọ̀kọ̀rọ̀. Èmi lọ̀tà pọ́nbélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kùn, èmi gangan lọ̀rẹ́ ìmùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò. Èmi ní kọ́kọ́ ni mo wà lórí ètò. Àwọn ìlẹ̀kẹ̀ wẹ́wẹ́wẹ́ mi náà wà pẹ̀lú mi ní báyìí tí wọ́n jẹ́ kí ṣẹ̀kẹ̀rẹ̀ mi máa dún ṣẹṣẹṣẹ. Lẹ́yìn Ọlọ́run ọbẹ̀ Elédùmarè, àwọn náà ni lájọ fọwọ́sowọ́pọ̀ tàbí ó ń ṣe. Ọgbọ́nlawẹ̀ Abọ́lálé ó wà ní bíbá yìí pẹ̀lú ilẹ̀ àgbodò. Bákan náà ọmọ Làbákẹ́ Ògúnlẹ̀yẹ ó ń bẹ ní bíbá yìí. Tòwòlàwé Ayọ̀pọ̀ olówó bọ́tìnì wa, àwọn náà ń bẹ ní bíbá yìí. Tàjọ ń bá Nàìjíríà yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Àdá fún wa, a ní tí wàá ṣe. Tó bá jẹ́ pẹ́ṣẹ̀ ló pọ̀ jù, k'Ọlọ́run ṣàforíjì fún wa. À ń jọ́sìn ní Nàìjíríà, ní orílẹ̀-èdè tó jọ́sìn jù a Nàìjíríà, bóyá yẹn gan-an lọ́lọ́run fi ń dáàbò ẹ̀bù wa. Mùsùlùmí á ṣe, ẹlẹ́sìn ìgbàgbọ́ á ṣe, àwọn bàbá wa náà wọ́n á ṣe tiwọn. Ṣọ́lọ́run là ń sìn ni. A sì náà wọn ara wa là ń sìn. Ṣùgbọ́n náà wọ́n bá ń wòye pé à ń forúkọ tòun tó pé à ń sìn wọn. Ó ń dáàbò ẹ̀bù wa tí kì í máa ṣe bẹ́ẹ̀. Kí la fẹ́ k'Ọlọ́run fún wa ní Nàìjíríà tí ò fún wa? Ṣe bẹ́ẹ̀ gbọ́ ẹgbẹ́ ìwé tí Abọ́lálé kàlẹ́ kan, ilẹ̀ olómìnira, ilẹ̀ ọlọ́ràá. Mo ń bọ̀ náà, ẹ jẹ́ kí n mú polówó díẹ̀ wá náà, kẹwàá tó máa gbọ́ orin rìnrìn, kẹ máa gbọ́ ohun tó ṣẹlẹ̀. Gbogbo òbí tó ń fẹ́ ọjọ́ ọ̀la rere fún àwọn ọmọ wọn, ẹ bá mi kọ nọ́mbà yìí sílẹ̀ náà
08033279665 08033279965 lẹ́ẹ̀kan sí tàbí 08085080818 07032204070 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Basra International School lẹ́gbọ́ yẹn ilé ẹ̀kọ́ tó pegedé nínú kíkọ́ ọmọ ní ẹ̀kọ́ tó yè koro bíi Western education and Islamic education kíkọ́ èdè Yorùbá tó yanrantí bẹ́ẹ̀ ni wọ́n sì máa ń gba ọmọ wọlé sí creche KG 1 and 2 nursery 1 and 2 basic 1 to 5 bákan náà sì ni JSS 1 to 3 wọ́n dúró déédéé àwọn olùkọ́ wọn gan sì yanrantí Basra International School day and boarding tó fìdí kalẹ̀ sí Lara bus stop Lágẹmọ Ẹ̀gbẹ́ Lagos State èrò wa ní rírẹ ọmọ dàgbà fún aṣíwájú rere ọjọ́ wájú Basra International School ètò wà fún ìdáàbòbò àìsànkáìsàn ẹ̀tà ló ń tà kí ọmọ ẹranko tó tà ìyẹn tí ó bá káràmásìkì ọjà rẹ̀ ni jẹ́ kí a bá ẹ polówó ọjà rẹ ní Arab Communication lórí ẹ̀rọ ayélujára tàbí tẹlifíṣọ̀n rédíò èyíkéyìí ẹ pè Arab Communication sí orí 07031845126 WhatsApp nọ́mbà wọn ní 081-700-65-700 YouTube Arab Ishola Ilo TV Facebook Arab Ishola Ilo Megida Instagram arabishola.ilo Arab Ishola ọmọ Ilo ní òun yóò máa retí yín o ọ̀fadà rice ọ̀fadà oúnjẹ tiwantiwa tó yanrantí rice ọ̀fadà tí kò ní òkúta olówó pọ́kú wà níbẹ̀ bẹ́ẹ̀ sì ni olówó ńlá wà níbẹ̀ ẹ pè Ọdúnbàkú food sí orí nọ́mbà yìí 08087028190 07036437869 Ọdúnbàkú lẹ pè yẹn òpópónà Shitu ní ibùdókọ̀ àdúrà Alágbàdo Lagos. Atram Fashion Design iléeṣẹ́ ránṣọránṣọ tó ṣe fi ọkàn balẹ̀ lè lórí níbi kí aránṣọ fún ni kó dàbí àbímọ́ni rẹ́gírẹ́gí bẹ́ẹ̀ ni wọ́n ń ta aṣọ lóríṣiríṣi tí industrial button machine hole gan ń bẹ níbẹ̀ ojúlé kìíní Amadia Crescent Amadia bus stop Ojokoro nọ́mbà wọn 08035618750 08138459974 Rafcaf Construction Services Building Services Engineer and General Contractor gbogbo ohun tí wọ́n fi ń ṣe ẹ̀ṣọ́ ilé pátápátá ni ó wà ní ọ̀dọ̀ wọn All About Home 2 Omorige Street off AIT Road Kola bus stop Alágbàdo Nigeria nọ́mbà wọn ní 08058893838 08127351396 Idealox Paint iléeṣẹ́ tó ṣe fọwọ́ sọ̀yà lórí bí wọ́n ṣe ń po ọ̀dà pọ̀ èyíkéyìí ẹ̀yà tí ẹ bá fẹ́ iléeṣẹ́ wọn wà ní Abẹ́òkúta ẹ lè bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08062596254 ẹ pè wọ́n ó dá mi lójú ẹ ní kábàámọ̀. Wise Right Ventures importer and exporter dealer of all kinds of quality men's shoes slippers sandal ẹ lè pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 07087024524 tàbí kí ẹ bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp nọ́mbà wọn 08024061260.
gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa jàjà òmìnira ní Nàìjíríà ẹ má sùn tó bá jẹ́ pé lóòótọ́ òkú ń bojú ẹ̀yìn ẹ ṣàánú wa ẹ bá wa bẹ Ọlọ́run bẹ Elédùmarè o kó sì gbà níwò wá Nàìjíríà 60 ọdún àbí láti 1960 àárín débi tá máa dìde láti sáré débi tá máa sáré ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀yà láti dánwò gbogbo alágbádá àti dánwò aláyẹ ìjọba ológun àti dánwò kò sí yàtọ̀ kí ló ń ṣẹlẹ̀ kọ̀rọ̀kọ́sọ̀ lára ìyá àjẹ́ kí ló tó fi gbogbo ọmọ bóbìnrin kí ló dé àtún nífẹ̀ẹ́ sí ẹlòmíì pé ajẹ́rìí eléyìí ó níbẹ̀rẹ̀ Ọlọ́run bá ó ṣe gbá ó yàgbọ̀n tí òun náà bá ó tún débẹ̀ náà bákan náà tún ni kí ló ń ṣẹlẹ̀ nǹkan kan tó láti dánwò bóyá ká dáwọn obìnrin wò náà. ó ṣe àmì olórí tó máa sọ̀rọ̀ dẹ̀rọ̀ fún wa tá máa fi rí bá ti ṣe tààrọ̀ náà gbégbà tí Nàìjíríà fi yàtọ̀ kọ́nà kó pèsè fún wa tọ́nà bá pèsè lórí tó dá fún wa ńkọ́ àwọn tó jọ fẹ́ lò bá ńkọ́ àfi kọ́lọ́hún ṣàánú wa Nàìjíríà yìí náà ni kọ́lọ́hún ṣàánú wa ni kọ́lọ́hún jẹ́ kárí bá ti ṣe kárọ̀nà gbégbà Ọlọ́run àdúró tì wá kọ́lọ́hún ṣàánú wa olórí tó máa sọ̀rọ̀ dẹ̀rọ̀ kọ́lọ́hún kójọ fún wa alájàgbà ẹ ṣé mo dúpẹ́ Alhaji Dr. Sikiru Ayinde Barrister MFR mo sọ pé tó ní rèsì bá pọ̀ tó lóhùn fi gbámọ́ èyí tó ti fi sílẹ̀ kò ní parun láéláé ibi tẹ́ gbèdé àwa náà tẹ̀síwájú èmi náà mo mẹ́nuba díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ Nàìjíríà mo mẹ́nuba díẹ̀ ń bẹ̀ ẹ tún gbọ́. Nàìjíríà orílẹ̀-èdè mi wọ́n jẹ́jẹ́ fún orílẹ̀-èdè mi Nàìjíríà láti jẹ́ olódodo alọ́fẹ̀ẹ́tì àti olótìtọ́ láti sí Nàìjíríà pẹ̀lú gbogbo agbára mi láti dáàbò bo ìṣọ̀kan rẹ̀ àti láti gbé òun àti ìyẹn rẹ̀ ró kí Ọlọ́run bá yóò ràn mí lọ́wọ́ àmín. mélòó ló ń tẹ̀lé nínú wọn nínú àwọn olórí wa mélòó ló ń tẹ̀lé ìjẹ́jẹ́ yẹn mélòó ló ń tẹ̀lé nínú àwọn olórí wa tí wọ́n jẹ́jẹ́ ṣebí wọ́n tó fi ń búra fún wọn nìyẹn mélòó ni wọn ló ń tẹ̀lé. Nàìjíríà orílẹ̀-èdè tí Ọlọ́run bá ti gbogbo nǹkan kẹ́ni orílẹ̀-èdè tí a ti ń bẹ lọ́wọ́ bá ní Nàìjíríà ẹgbà bẹ́ẹ̀. Nílẹ̀ ọlọ́ràá ní Nàìjíríà ohun àlùmọ́ọ́nì ń bẹ ní Nàìjíríà àsìkò ooru bá wa lára mu àsìkò tútù kò pa wá lára ìṣọ̀lá. Ìyà olórí eléyìíwá ti jẹ wá ní Nàìjíríà kò sí olórí gidi ní Nàìjíríà ọmọ àlè orí ẹni ní ọ̀pọ̀lọpọ̀ wọn àfi bí a bá ń ba ara wa lókù. Láti ọjọ́ tí mo ti gbọ́jú àlá kí n fi ọ̀rọ̀ ìgbà tí mi ti jẹ́ ìkọ̀kan sílẹ̀ lọ. Kí ni ìyàtọ̀ láàrin ìjọba ológun
àti ìjọba alágbádá ẹ jẹ́ ká yé tọra wa jẹ. Ìjọba alágbádá ìjọba alágbádá ìjọba alágbádá ẹ má ṣe jẹ́ kí ó bàjẹ́ o. Ṣé bí a ní ìjọba àwa ara wa ìjọba àwọn ènìyàn ní láti ọwọ́ àwọn ènìyàn fún àwọn ènìyàn lápè ní ìjọba alágbádá ọ̀rọ̀ orí àwọn lásán lásán ni wọ́n fi ń tọ̀ wá jẹ ni. Nígbà tí wọ́n bá gbé àpótí ìbò wọ́n á sọ̀rọ̀ nígbà kejì Elédùmarè wọ́n á jẹ̀jẹ̀ orí àwọn ibi ìṣòro agbègbè kankan ni wọn yóò jẹ̀jẹ̀ láti ṣe àtúnṣe rẹ̀. Ní kété tí wọ́n bá dìbò yàn wọ́n sípò tí wọ́n fẹ́ bọ̀ bá àṣẹ wọ́n á tẹnu bá àdéhùn wọ́n á jẹ̀jẹ̀ àbí wọ́n á búra lójú gbogbo ayé. Ẹni àgbè lókun wọn ò dàgbà lọ́wọ́ wọn ń dà nílẹ̀ yìí. Ẹ gbàgbé àtúbọ̀tán bí gbogbo ayé bá dìran ìlọ̀kọ́ ọmọ àrẹ́lù olóòótọ́ ìlọ̀kọ́ ní erin lẹ́lẹ̀ kúrọ́kúrọ́ wọn ní torí ẹ̀sìn àní yóò ti tọ́ bẹ́ẹ̀ àbókúta kí a yá ti dìbò òtítọ́ mú kí a má yẹ kí a má gbò kúrò níbi òtítọ́ àti òdodo nítorí bí àbíjẹ́ ń gbẹ̀yìn ewúro làdùn tó ń gbẹ̀yìn òtítọ́ yóò ti wù kí ó kóró tó. nǹkan kan ṣe tó lè kó ayọ̀ ní Nàìjíríà nìyẹn òtítọ́ ní kan ṣo ni o òtítọ́ ipòkípò tó nǹkan ẹ wà tẹ́ bá ti ṣe òtítọ́ pẹ̀lú ẹ̀ ó dá mi lójú àkókò bá ti ṣe àrùn gbígbà á lọ ní Nàìjíríà àwa náà tó àwọn ará wájú ibi tá à ń sá lọ lọ́hùn ẹ̀sìn ẹ̀wà wò lọ kò ló tẹ́tí wá tó àṣírí wa sẹ́ẹ̀ kò tí mo ṣe lọ́sẹ̀ tó kọjá tẹ́gbọ́n tó kọjá ṣẹ̀fẹ̀gbọ́n tí mo sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tí ẹ̀kọ́ tí kòrò tún kọ́ wa kòrò tí kọ́ wa lẹ́kọ̀ọ́ a lè sá lọ mọ́ àṣẹ sá lọ ọdún àtìgbà Ọlọ́run bá yí wa padà ẹ jẹ́ ká sọ òtítọ́ Nàìjíríà ipò pípò tá a bá wà ẹ jẹ́ ká sọ òtítọ́ nìkan ló lè gbé wa lékè ní Nàìjíríà òtítọ́ nìkan ni látòrí ajẹ́lẹ̀ tó fi dórí alága tó fi dórí gómìnà tó fi dórí ààrẹ àtẹ̀yìn aṣòfin ìkíní aṣòfin kejì òtítọ́ nìkan ló lè gbé wa lórílẹ̀‐èdè Nàìjíríà láìsí òtítọ́ kò sí kankan mọ́ òtítọ́ nìkan ni ẹ jẹ́ ká sọ òtítọ́ nìkan ló lè gbé wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ tí ń bá àbọ̀ látàárọ̀ mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú ọdún wa kú ìyèdún ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láàyè àti láàyè rẹ̀ gbogbo Nàìjíríà pátápátá ni mo kí àtijọ́dún èyí October 1st Ọlọ́run àjá ṣẹ̀mí tọmọtọmọ tayátayá towótowó pẹ̀lú ìfọkànbalẹ̀ Nàìjíríà yí padà lágbára Ọlọ́run ọbẹ̀ Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́ ṣùgbọ́n mi látàárọ̀ gbogbo ẹ̀yin ni mo kí gbogbo ẹ̀yin tẹ́ àtijọ́ wà lórí ètò yìí látàárọ̀ Abọ́láńlé ọmọ Gbọ́nláwẹ̀ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín a kú àdúrótì Ògúnlẹ̀yẹ ọmọ Làbákẹ́ ẹ̀dúró tì wá àjọ dúró tira wa náà ni àjọ ń ṣe láṣepọ̀ Ọlọ́run á dúró ti gbogbo wa lápapọ̀ Ọlọ́run bọ́tì ni wa Tòwóláwé Àyọ́kọ̀ ẹ ṣé dúpẹ́ Ọlọ́run àbá mi gbé yín ga ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè tó nǹkan wà Ọlọ́run àbá mi gbé yín ga ọmọdé ni yín ẹ̀ dàgbàlagbà ẹ̀ sì ní ohun tágbàlagbà ní lágbára Ọlọ́run ọbẹ̀ Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ olólùfẹ́ wa tẹ́ ń daṣọ yìn aṣọ ẹ̀yẹ bò wá tẹ́ ń jẹ́ ìkarahun fún wa tẹ́ ń daṣọ bo ìhòòhò wa gbogbo ẹ̀yin tẹ́ ń polówó ní iléeṣẹ́ wa ni àdúgbò pọ̀ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ṣì ń bọ̀ náà ẹgbẹ́ polówó yín wá abáyé gbé lárugẹ eléyìí ìgbàkígbà ni wọ́n lè gbọ́ polówó yín ayé káyè náà ti lè gbọ́ polówó yín bí kíbi náà ti lè gbọ́ polówó yín ó tún yàtọ̀ sẹ́rọ agbágbé eléyìí ó tún rìn jìnnà ẹ̀rọ ayélujára lásìkò táwa yìí àǹfààní tó ń bẹ nìyẹn ẹ jáde fọwọ́sowọ́pọ̀ kájọ gbé lárugẹ Honorable Kọ́láwọlé Wàsíù aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Alhaji Bami Mufadil Ọmọbankọ́lé aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Mapstar Project Limited mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín Alhaji Shitu ẹ ṣé púpọ̀ ẹ kú àdúrótì ẹ kú ànáwọ́sí Olúwa bá mi dúró tì ní gbogbo ọ̀nà Alfa Muhammadu Kọ́símù Oyèkọ́lá mo dúpẹ́ lọ́wọ́ yín Bami Alàgbà Adé Ajíbóyè Bigabas ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin tèmi pátápátá lágbolé Arábù Ìṣọ̀lá níbi tá a ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ẹ ṣé púpọ̀ gbogbo ẹ̀yin tèmi lórí Facebook WhatsApp YouTube Instagram gbogbo yín pátápátá ní dúpẹ́ lọ́wọ́ yín o orúkọ tèmi ò yí padà èmi náà ni ọ̀rẹ́ yín ọmọ yín olólùfẹ́ yín àṣà ọ̀gá mi bàbá mi àgbà àmọ́ bí ọya wọn ní àkínkéré ká má jẹ nìkan lọ èmi náà ni bàbá yín ẹ̀gbọ́n yín Arábù Ìṣọ̀lá mi kí dá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ akúrú má ṣe yàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ èmi tí mo rọ ọ̀rọ̀ sórí tí mo fọ ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ tí mo á gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹ̀kọ́ ẹ ṣé púpọ̀ Ọlọ́run àdúró tì wá ẹ ṣé gan ẹ̀yin tèmi ẹ ṣé mo dúpẹ́ èmi á máa sọ pé adúró má ṣiṣẹ́ nínú rẹ̀ gbà ohunkóhun tá a bá ti ń ṣe ẹ jẹ́ ká tẹra mọ́
ká má yẹ ká má gbò yóò dá lọ́jọ́ kan ẹ ṣe orí pé alájàgbà jẹ́ kí n jójú ọdún. Alámídé o Àyìndé Alámídé o Àyìndé lójúmọ́ ni mo fẹ́ roko ojú mo fẹ́ roko lọ́wọ́ ìyá pẹ̀lú bàbá ṣàdúrà fún mi. Nàìjíríà níbo là ń lọ. Òṣèlú Nàìjíríà o olórí Nàìjíríà ibi tá a bá ń kó wà rè é wí fún wa lọ. Ọmọ Nàìjíríà ọmọ Nàìjíríà níbo là ń lọ. Òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ibi tá a bá ń kó wà rè é wí fún wa lọ. Ọmọ Nàìjíríà níbo là ń lọ. Òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ibi tẹ́ bá ń kó wà rè é wí fún wa náà. Ọmọ Nàìjíríà níbo là ń lọ. Òṣèlú Nàìjíríà olórí Nàìjíríà ibi tẹ́ bá ń kó wà.